lẹ́yìn tí Friday ṣá ìyàwó ẹ̀ ládàá torí ẹ̀sùn àgbèrè ló gbé májèlé jẹ. títí di àkókò tá a fi ń kó ìròyìn yìí jọ, ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Friday Omosigbo tó jẹ́ àgbẹ̀ lágbègbè Eyizebaru níjọba ìbílẹ̀ Nwode nípínlẹ̀ Edo ṣì ń ya àwọn aráàlú lẹ́nu pẹ̀lú bó ṣe ṣá ìyàwó rẹ̀ Mercy Omosigbo yánnayànna pẹ̀lú àdá nínú oko lẹ́yìn tó pa obìnrin náà tán ló lọ sílé tó sì gbé májèlé tí wọ́n ń pè ní sniper jẹ tóun náà sì kú lójú ẹsẹ̀. Aláròyé gbọ́ pé ẹ̀sùn àgbèrè ní ọ̀gbẹ́ni Friday fi kan ìyàwó rẹ̀ náà tó sì ti gbé ẹjọ́ ọ̀hún lọ sọ́dọ̀ àwọn àgbààgbà àdúgbò pé kí wọ́n bá wọn dá sọ́rọ̀ ọ̀hún, ṣùgbọ́n níbi tí wọ́n forí ọ̀rọ̀ ọ̀hún sí kò tẹ́ ẹ lọ́rùn rárá, ó sì pinnu láti ṣèdájọ́ ọwọ́ rẹ̀ fún un nínú oko. A gbọ́ pé gbàrà tí Friday ti fàdá ṣá ìyàwó rẹ̀ pa nínú oko lòun pàápàá ti pe ọ̀kan lára àwọn ẹ̀gbọ́n rẹ̀ kan tó sì ṣàlàyé ohun tó ṣe fún onítọ̀hún. Ó tún sọ fún un pé òun pàápàá ti ń lọ sílé báyìí láti lọ gbẹ̀mí ara òun. Gbogbo ẹ̀bẹ̀ tí ẹ̀gbọ́n rẹ̀ yìí bẹ̀ pé kó má ṣe gbẹ̀mí ara rẹ̀ ni kò wọ́ létí rárá, tó sì pa fóònù mọ́ ẹ̀gbọ́n rẹ̀ náà létí nígbà tí ẹ̀bẹ̀ tí yẹn ń bẹ̀ fẹ́ pọ̀jù fún un. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Edo Chidinwabuzọ tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ sọ pé májèlé kan tí wọ́n ń pè ní sniper ní Friday gbé jẹ kó tó kú nígbàrà tó ti mọ̀ pé ohun tóun ṣe kò dáa àti pé àwọn ọlọ́pàá ń bọ̀ wá fọwọ́ òfin mú òun. Ó ní DPO tẹ̀sán agbègbè Egba níbi tí ọ̀gbẹ́ni Friday ń gbé ní ọ̀kan lára àwọn ẹ̀gbọ́n olóògbé náà pè lórí fóònù pé àbúrò òun ti ṣá ìyàwó rẹ̀ pa sínú oko tóun pàápàá sì tún ti gbé májèlé jẹ. Kíá làwọn ọlọ́pàá ti gbéra lọ sílé tó ń gbé, ṣùgbọ́n kí wọ́n tó débẹ̀ Friday ti kú. Ẹ̀sùn pé ìyàwó rẹ̀ ń ṣàgbèrè ló fi kàn án. Wọ́n ti gbé ẹjọ́ náà déwájú àwọn àgbààgbà àdúgbò, ṣùgbọ́n látàrí pé bí wọ́n ṣe dá ẹjọ́ náà kò tẹ́ ẹ lọ́rùn rárá ló mú kó pinnu láti ṣèdájọ́ lọ́wọ́ ara rẹ̀ fún ìyàwó náà. Inú oko kan ló tàn án lọ tó sì fàdá ọwọ́ rẹ̀ ṣá yánnayànna. Èrò ọkàn rẹ̀ ni pé ìyàwó náà máa kú sínú àgbàrá ẹ̀jẹ̀ tó fi í sí, ṣùgbọ́n Ọlọ́run kó yọ. Wọ́n ti gbé arábìnrin Mercy lọ sí ọsibítù kan fún ìtọ́jú báyìí. A sì dúpẹ́ pé àwọn dókítà tó ń ṣètọ́jú rẹ̀ sọ pé gbogbo oògùn tí wọ́n ń lò fún un pátá ló ń ṣiṣẹ́ lára rẹ̀ báyìí. Bákan náà ni àwọn ọlọ́pàá sọ pé àwọn ti gbé òkú Friday lọ sí mọ́ṣúárì kan fún àyẹ̀wò ohun tó pa á. Alukoro náà fi kún un pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ náà láti mọ èyí tó jẹ́ òótọ́ nínú àwọn ohun tó ṣẹlẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.